ìyàwó gómìnà Rotimi Akeredolu ti ìpínlẹ̀ Ondo arábìnrin Betty Anyanwu Akeredolu ó mà ti fa ìbínú ńlá yọ sí adelé gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Aiyedatiwa àti àwọn olórí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ondo lórí owó tí ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu èèyàn sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu tó gbé ránṣẹ́ sí ìpínlẹ̀ Ondo wípé kí wọ́n pín fún àwọn àgbàlagbà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé owó tó súnmọ́ bílíọ̀nù kan náírà èèyàn $950 million ìní Rẹ̀mí Tinubu ló pín káàkiri ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà ní Nàìjíríà fún àwọn àgbàlagbà èèyàn pé káwọn àgbà kí wọ́n pín owó náà fún àwọn tó ti dàgbà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Nígbà tó sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá yìí nípasẹ̀ agbẹnusọ ẹ̀ arábìnrin Betty Anyanwu Akeredolu ó sọ nípasẹ̀ agbẹnusọ ọ̀gbẹ́ni Débò Akínbámi pé ní gbogbo ìpínlẹ̀ tí Rẹ̀mí Tinubu fi owó náà ránṣẹ́ sí ó ní ọwọ́ àwọn ìyàwó gómìnà ìlówó náà máa ń dé sí àwọn ló sì máa ń pín owó náà fáwọn tó nìkan pín fún. Ó ní nígbà tí owó yìí tó dé sí ìpínlẹ̀ Ondo ó ní mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà $25 million ló kan ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n ó ní kàyéfì ló jẹ́ wípé wọn kò jẹ́ kí òun gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ondo kọ́mọ̀ sí owó náà. Ó ní tí wọ́n fi gba owó náà tí wọ́n sì fi pín òun kò mọ bó ṣe ṣẹlẹ̀ àti pé ọ̀rọ̀ náà ó jẹ́ nǹkan àbùkù àti nǹkan tí ò dáa nítorí pé òun lóbìnrin àkọ́kọ́ ó sì lẹ́tọ̀ọ́ kí ó jẹ́ kó mọ̀ nípa bí wọ́n ṣe pín owó náà.